o, ẹ má bá mi kí o, ẹ má bá mi kí ya ọba tó ṣe mí lóore. Ẹ má bá mi kí o, ẹ má bá mi kí ya ọba tó ṣe mí láàánú o. Ọpẹ́ olóore àdáàdá tán mà ní. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọ̀gá ògo. Ọba tó pa wá lálẹ́ àná tó sì tún jí wa sáyé lónìí. Ẹ má bá mi kí o, ẹ má bá mi kí ya ọba tó ṣe mí lóore. Ọ̀pọ̀ èèyàn lájọsùn lálẹ́ àná tí wọn bá wá jí sókè pẹ̀ lónìí, a fi yọ̀ wọ́n, a fi ń gbórúkọ Ọlọ́run ọba Elédùmarè ga ni. Ṣe mí láàánú o, ẹ má bá mi kí, ẹ má bá mi kí o, ẹ má bá mi kí ya ọba tó ṣe mí lóore. Ọba tó ṣe mí lóore. Tí ó bá ṣẹlẹ̀ páwa náà tójú oorun lójú ikú lálẹ́ àná kí la fẹ́ bá lọ́wọ́n ọba Elédùmarè fà. Tó ṣe mí láàánú. Ọba tó ṣe mí láàánú. I know I don't deserve the love you've shown to me. Èmi ò ya baramóore jẹ sọ́lọ́run ọba Elédùmarè, mò ń dúpẹ́ fún ni. Ó ṣètò ayé mi dáradára, ó fi mí dára ire. Ọ̀nà àrà ló gbà ó yẹ. Ọ̀pọ̀ lọ́jọ́ bí wa sáyé tó jẹ́ pé wọ́n ti dolóògbé lénìí. Oh Lord, ó jẹ́ olódodo sí mi tinú tẹ̀yìn o. Kò kì í ṣe pé mo mọ̀ ọ́ ṣe, àánú lèmi rí gbà. Tí kì í sú o, mo máa dúpẹ́ oore, I'm grateful. Ẹ má bá mi kí o, ẹ má bá mi kí ya dúpẹ́ oore ní ọba tó ṣe mí lóore. Èrò ẹ bá mi kí. Àkìkì tán lọ lọ́wọ́n ọba Elédùmarè. Ẹ má bá mi kí ya ọba ṣòwò mi ṣàṣẹ láàánú. Orúkọ Ọlọ́run ọba Elédùmarè tẹ́yìn mọ̀ tẹ́ ẹlẹ́yọkan ni ó mà jẹ́ ọ̀kan lọ. Since I was in my mother's womb. Ẹ lọ ṣèbéèrè lọ́wọ́ pásítọ̀ yín, ẹ lọ bá ọba olú ayé kẹ́bí léèrè pé ọba ògo, ọ̀gá ògo ó kọ mélòó ní jẹ́. Ẹ lọ bí àfáà yín léèrè yóò sọ fún yín pé 99 lórúkọ Ọlọ́run ọba, ó fi kan tó kù fi pamọ́ fún wa ká má bàa mọ̀ ní. Olùṣọ́ ẹ̀mí àtayé tí mo ní àkẹ́ni fún òròyìn rẹ̀ fáyé kan bá ń kí ọ. Ọlọ́run ọba Elédùmarè ló làkóso ohun gbogbo, náà ló ń ṣe ohun gbogbo, òun ní kọ̀ǹtrólà, òun ní òun náà lọ́ba tó ń ṣàkóso gbogbo nǹkan tí ń bẹ láyé, eléyìí tí ń mí eléyìí tí ò mí, ẹ máa bẹ́tò yìí bọ̀. Ẹ má bá mi kí o, ọjọ́ òní ẹ má bá mi kí ya, ẹ bá ń kí ọba ọ̀ṣọ́ mi láàánú. Ẹ̀dá ẹ má rẹ̀ dá pin mọ́ kò mà dáa, ẹ gbọ́ ìkìlọ̀ kẹ́ ẹ sì gbọ́ àmọ̀ràn. Kọ̀tàkọ̀tà Ọlọ́run jẹ́ olódodo. Bóun ọ̀sà kó máa sá, bóun òkun kó máa kún, òdodo Ọlọ́run yóò wà títí láé. Gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àgbàlagbà, gba ìmọ̀ràn, gbọ́ ìmọ̀ràn, mú ìmọ̀ràn lò, ọ̀rọ̀ àgbà ní. Jẹ́ olódodo, bó ti wù kẹ́kún pàtó. Nígbà míì àgbàlagbà ó pọ̀ ọmọdé jókòó, wọ́n máa bá a sọ̀rọ̀ àmọ̀ràn, wọ́n á máa bá a fọ̀rọ̀ ìjómitóró ọ̀rọ̀, ilé yìí tó ń ṣe yìí ọ̀dà má ṣe mọ́, má fa sìgá mọ́, má mutí mọ́, má ṣe ṣìnà, má lùyàwó ẹ, má ṣe tọ̀hún, má ṣe ọmọ yìí ó jókòó, yóò farabalẹ̀ bí ipò ń fetí gbéyàwó ọ̀rọ̀, ẹ̀yin ẹ jẹ́ kó yí tọ̀hún. Àìṣe kébí ènìyàn.
ṣe mọ́ náà ni ó padà lọ́kọ̀ ọ̀rọ̀ lọ́ máa ṣe ọmọ ṣàgbàlagbà ara rẹ ló ń ṣe ṣebí nítorí wọn ò gbowó lọ́wọ́ rẹ kan tó fún ẹ counseling ni ẹ̀yẹn lọ develop country ẹ lọ sí country tó ti develop any counseling owó ni o owó ni bẹ́ẹ̀ yìí ò mọ̀. ẹ má bá mi kí o ẹ má bá mi kí ọba tó ṣe mí láàánú ó ṣeun. owó ni wọ́n fi ń gba ọ̀rọ̀ àmọ̀ràn ní òkè òkun lọ́hùn-ún bàbá fẹ́ ṣe counseling owó ni mo gbọ́ fídíò kan mo wo fídíò bàbá mi kan Kọ́lá Ṣímọlówó ń jò ní onígbà tóun fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣètò lórí afẹ́fẹ́ òun wọ́n lọ parábìnrin kan pé kó máa wá múra fóun kó máa wá múra fóun ó ní òbítíbitì owó ni àwọn ń san fún arábìnrin yìí fún counseling lásán pé irú aṣọ wo ló dáa kéèyàn wọ̀. ìjì ń jà lọkọ̀ Jésù sùn ó rọrí ọjọ́ gbọ́ lórí sára Fẹ́línà ń fi anáṣẹ rìnrìn bó ti ń kọ ọjọ́ pẹ́ tó kéèyàn gbàgbé ẹ̀kọ́ látinú àgbo ẹran àmúdáfídì kékeré kó wá jọba. à ń fi àsìkò yìí à ń fèyí kí yín káàbọ̀ sórí ètò wa ètò yín báwo láyé ṣe rí ń gbà tí yín ètò ní báwo láyé ṣe rí ń gbà tí yín báwo láyé ṣe rí ń gbà tí yín lètò bẹ́ẹ̀ bá ti ń bá wa bọ̀ ẹ ti rí màá mi lẹ́gbẹ̀ẹ́ mi ẹ gbádùn màmá lónìí bẹ́ẹ̀ bó ti ń gbádùn tíì. jáde òdodo ni ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ ara rẹ̀ lọ. èmi ọmọ yín rèé o èmi àbúrò yín èmi olólùfẹ́ yín Àjàlá Kọ́láwọlé lórúkọ mi a tún ti dé bá a ti ń dé lórí ètò yìí èmi lọmọ olówó òdúró èmi lọmọ ajífẹ́gbé ṣeré àwí ìmẹ́nu kú ọ̀bá ẹ̀mí tó èmi tún lára ọba mòdé ọmọ tagbáta ọmọ lẹ́kọ́ lẹ́rù lọ́ba ẹni lẹ́ni lọ́ba amọ̀rìn ọ̀bá ẹni tí ò lẹ́ni lọ́ba àjì sọ́fi koro wa àwa lọ́mọ láwọn láyà tá a tún rojọ́ ẹnu wa tó a jàre ẹ máa bá ìtòkò ẹ gbádùn wa tó bẹ́ẹ̀ jẹ́. ẹ má bá mi kí ọba tó ṣe gbọgbọrọ tó yọ mí lọ́fìn. ẹ má bá mi kí ẹ má bá mi kí aláàbò lórí ẹ̀dọ́ ọba tó ṣàánú. àlejò tá a gbé wá fún yín lórí ètò lẹ́nu rèé màmá ẹ dákun ẹ bá káwọn aráalé tí wò wá. mo kí gbogbo aráalé nílé lóko pé ẹ kú òwúrọ̀ o a kú bójú ọjọ́ ṣe rí o. jẹ́ ẹ ti gbọ́hùn lẹ́nu màmá ẹ máa bá ètò bọ̀. ọba ṣọ́ọ̀ṣì láàánú. jọ bá mi tún orin yẹn mú wá. ẹ má bá mi kí o ẹ má bá mi kí ya ọba tó ṣe mí lóore. ẹ má bá mi kí o. a dúpẹ́ lọ́wọ́ màmá fún àǹfààní tó fún wa nínú àkókò wọn wọ́n fún wa díẹ̀ nínú ẹ̀ pé ya bá ẹ tiẹ̀ ṣètò yìí káwọ́ bẹ́ẹ̀ ti ń ṣe màmá a dúpẹ́ lọ́wọ́ yín o ó túbọ̀ pẹ́ ọlọ́run jẹ́ àríyé pẹ́ o ó pẹ́ bébè mọ́pẹ́ ti ń pẹ́ ní fọjọ́ lọ́jọ́ lọ o kò wá sí bó ti ní hùn kẹ́ ẹ pẹ́ tó ní fojú sunkún ọmọ ní mọ sàárì ọmọ lágbára ọlọ́run ní náwó síbi kan pé ẹ dákun bẹ̀rẹ̀ ní kẹ́ bá mi sọmọ mi sí kò ní jẹ́ tiyín lágbára ọlọ́run ọ̀bẹ lẹ́gbẹ̀mọ̀ ẹ máa bá ètò bọ̀ ẹ máa bá ètò bọ̀. ẹ má bá mi kí o ẹ má bá mi kí ya ọba tó ṣe mí lóore. ẹ má bá mi kí o ẹ má bá mi kí ya ọba tó ṣe mí láàánú. ẹ jẹ́ ká wo agbami ètò báyìí jọ bá mọ́rin yẹn wálẹ̀ dáadáa Khalid jọ bá mọ́rin yẹn bá mú wálẹ̀ Khalid Aminu àjọ wà lórí ètò lẹ́yìn ni. màmá ẹ bá dákọ yín fáwọn tí ń wò wá nílé. orúkọ mi ni Lawal Rashidat Adunni. orúkọ màmá ń lẹ gbọ́ yẹn Alhaja Lawal Rashidat Adunni. orúkọ màmá ń lẹ gbọ́ wẹ́rẹ́ yẹn màmá ọmọ ọbọ ni yín àti pé ibo la gbé bí yín sí gangan. mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta ní ìlú Gbàgùrà ní agboolé kan tó ń pè ní agboolé Luhani ní Àgọ́ Ìká wọ́n bí mi ní ọdún 1960.
ní ọdún 1960 September 26 1960 jẹ́ wọ́n ti bí gbọ́ mi. jẹ́ ti gbọ́ báyìí mo rò pé ẹ ti ń sí ìdílé Aminu. sí ìdílé Àmínú ṣe ti gbọ́ báyìí yẹn o orúkọ màmá wa náà lẹ ti gbọ́ gbẹ́rẹ́ yẹn màmá gbà tá à ń bọ̀ à ń gbọ́ táwọn kan ń pè yín alájà ǹjẹ́ ẹ ti lọ Mẹ́kà àbí wọ́n kàn ń fi alájà yẹn pé mo ti lọ sí àjì ní 2011. ní 2011 ní ẹ lọ ṣe hajj. bẹ́ẹ̀ni. Ọlọ́run ò ní jẹ́ kí hajj náà bàjẹ́ mọ́ yín lọ́wọ́. àmín. bàbá ní àkà ní méní méjì ẹ tọmọ kìlò lọ́wọ́ àwọn òbí yín. nínú ọmọ bàbá mi èmi ni mo jẹ́ ọmọ kejì bẹ̀tì nínú ọmọ ìyá mi èmi ni mo jẹ́ àkọ́kọ́ torí ilé olórogún ni mo ti wá. ìyá mi ni second wife. ìyá mi ní ìyáálé. wọ́n dẹ̀ tún níyàwó. ní ilé màmá nílé olórogún làwọn ti wá màmá ni àkọ́bí fún màmá tiwọn àmọ́ fún bàbá ẹ jẹ́ nọ́mbà 2 kejì. màmá nígbà tí adábá ti gbọ́mọ sáyé ó di dandan ká fún ní ẹ̀kọ́ ìwé jẹ́ láǹfààní àti kàwé rárá. n kàwé o mo lọ sí Nawarudin primary school àgọ́ ọ̀kà ní Abẹ́òkúta ń bẹ̀ náà. ní Abẹ́òkúta 1969 to 1975. mo jáde ní 1975. bẹ́ẹ̀ lẹ́yìn táwa jáde tán kò sí pé wọ́n ń fìsì ọmọ síléèwé a máa gbogbo skul kọ̀ọ̀kan secondary school kọ̀ọ̀kan máa ń ṣe exam ni Abẹ́òkúta grammar school lè ṣe exam tiẹ̀ lọ́la AGGS kó ṣe tiẹ̀ lọ́túnla Premier Grammar School kan ṣe tiẹ̀ ìjọ mẹ́rin àwa ṣe exam yẹn wọ́n mú mi sí Premier Grammar School bẹ́ẹ̀ tí mo ti bẹ̀rẹ̀ class 1 kò tí ì sí JSS ńgbà yẹn class 1 ni. ìyẹn dàbí JS1 náà ló dàbí. ok ṣé class 1 yẹn lè dé dúró ni àbí ẹ tún kà á síwájú sí. mo kà á nígbà tó wá tó stage kan mo break nígbà tí mo dé form 2 ọmọdé ẹni sùúrù ṣé nígbà ní àárín class 1 yẹn náà ni form 2 náà wà. class 1 class 2 okay. form 1 form 2. ok ìyẹn dàbí senior class tẹ́ ẹ bá ti kúrò ní class 1 èèyàn bọ́ sí class kejì. ok nígbà tí mo dé class yẹn bí mo ṣe mistake ọmọdé mo lọ lóyún. nígbà tí mo lóyún ó dùn bàbá mi gan-an torí bàbá mi fẹ́ kọ́ ọmọ kàwé bàbá mi like education gan ó dùn bàbá mi gan pé ọmọ tó dẹ̀ fẹ́ràn lọ ilé oyún ló dẹ̀ lọ ní. àwọn èèyàn bá ní ó bà ní kò tí ì bàjẹ́ ìyẹn ò ní kó má kàwé mọ́. mo ṣáàbí ọmọ yẹn nígbà tí mo bímọ yẹn tán gbogbo ìgbà yẹn màá mi ní ìṣòro díẹ̀ torí ọmọ tí wọ́n ń tọ́ lọ́wọ́ wọ́n ń pọ̀ ọmọ yẹn ní Kuwamdin ọmọ yẹn ṣe ń dùn màá mi ń gbé ọmọ yẹn káàkiri nígbà tí oyún dẹ̀ ti wáyé bí ìyá bàbá mi ṣe pé ìyá màmá mi ẹ bá mi ránṣẹ́ sálàjà làgége kó wá mọ́mọ́ ìkúrò o. ṣé nígbà tẹ́ ẹ lóyún gbà náà lọ́wọ́. nígbà tí mo ti lóyún torí bàbá mi ti mú mi lọ síbì kan hospital kan tán tí wọ́n fẹ́ bá mi yọ oyún yẹn dànù. ìyá bàbá mi wá ní òun ò gba oyún tó ti ga wọ́n má lọ yọ o nǹkan bí ìyá màmá mi ṣe dé níjọ́ yẹn nìyẹn bó ṣe wá mú mi lọ ságége nìyẹn nígbà tá à ń bọ̀ látàbẹ́kúta tá a dé pápá tó bó ṣe rí mọ́tò bàbá mi lọ́ọ̀kan nìyẹn ó yọ látọ̀nà lárù mo sunkún títí mo fi dé Agége ni ìyá màmá mi wá kí ló ń pa ẹ́ ń gbé ṣé o fẹ́ lọ bá bàbá ẹ ni mo ṣàké títí. ẹ dẹ̀ wà nú oyún gbà náà lọ. mo dẹ̀ wà nú oyún títí ngbà yẹn mo ṣàbímọ yẹn ngbà tí mo bímọ tán wọ́n bá ní ká máa gbọ́mọ lọ Abẹ́òkúta ká lọ sọmọ lórúkọ. ìgbà tí ẹ wà nínú oyún yẹn tẹ́ ẹ kúrò látàbẹ́òkúta lọ sí Agége ǹjẹ́ ẹ láǹfààní àti ṣì kankan gbà náà lọ́hùn ẹ kàn ń sùn ẹ̀ ń jí. mò ń sùn mò ń jẹun ni mò ń sùn mò ń jẹun mò ń jí nígbà tí mo dẹ̀ bímọ tán mo padà kò sí àǹfààní àti kàwé ní àárín yẹn. àmì ìkàwé o nígbà tí mo bímọ yẹn tán tọ́mọ yẹn pé 41 days bí mo ṣe gbé fún ìyá màmá mi nìyẹn. ìyá màmá yín. Alájà Afusat Àkànbí ara òkan mi. pé kí wọ́n máa ṣètọ́jú. kọ́ máa ṣètọ́jú Olúwa Dámiláre la sọ ọmọ yẹn. nígbà tí wọ́n dẹ̀ gbọ́mọ lọ́wọ́ mi èmi ṣe padà sí skul nìyẹn.
nígbà tí ìgbà tẹ bímọ tán tó gba ọmọ lọ́wọ́ yín ẹ̀yin wá padà sí. mo padà sí school bàbá mi yarí pé mi ní lọ school. ṣé bàbá yín náà ló tún padà rán yín léèwé ni àbí. Màmá mi ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sanwó school mi wọ́n wá fi mí sí hostel lẹ́gbọ̀ọ́dẹ́dà high school. ok wọ́n ní kẹ́ wà lóstẹ̀. hostel mo wà. kíláàsì wo lẹ ti wá bẹ̀rẹ̀ ńgbà yẹn. mo padà sí form 2 mi. form 2. ìgbà tí wọ́n rí i pé mò ń ṣe dáadáa nígbà tó stage kan náà tún kò sí hostel mọ́ wọ́n tún fẹ́ cancel hostel ní school yẹn. bàbá mi owó òtún lè jẹ́ kọ́mọ ẹ̀ tún wálé o wọ́n bá tún change school mi sí Reverend Kuti Memorial Grammar School. ní Abẹ́òkúta ń bẹ̀ náà. Abẹ́òkúta kó tó yẹ pé Reverend Kuti Memorial Grammar School yẹn ni ti jáde secondary school. ẹ̀yẹn SS3 àbí kò tí SS3 gbà náà lọ. kò sí SS3. ok lẹ ti parí ìwé secondary school. nígbà tí mo parí secondary school tán bàbá mi wá ní school of nursing ló wù mí lọ bàbá mi bá ní nọ́ọ̀sì wò ráyè tọ́jú ọmọ tíṣà ló máa ṣe mo ní tíṣà ló ṣáà máa ṣe. lọ́dún náà lọ́hùn bórúkọ mi ṣe bá list governors list commissioners list lọ sí teacher training nìyẹn wọ́n ṣe mú mi sí divisional teacher training college Ayétòrò. Màmá ṣé nígbà tí ẹ tiẹ̀ ti kó béèrè gan ẹ ti dáhùn gbogbo ẹ̀ papọ̀ kò sí àǹfààní àti béèrè pé àwọn kí ni ń dojú rí torí ẹ ti ṣàlàyé ń dojú rí nígbà tí ẹ ń kàwé yẹn lọ́wọ́ ẹ ká máa bá ọ̀rọ̀ yẹn bọ̀ nígbà tí list jáde governors list àbí kílẹ̀ kan gbà tó jáde ńkọ́ kí ni ìtẹ̀síwájú tún wà àbí lórí ìwé yẹn. mo lọ teacher training wọ́n mú mi teacher training. ok. mo wọlé síbẹ̀ ó dẹ̀ lọ́dún méjì. ṣé ìwé tí ẹ wá kà yìí ṣé nígbà tẹ wá jáde teacher training yẹn jẹ́ láǹfààní àti fi ṣẹṣẹ́ ṣe àbí. nígbà tó di àsìkò tiwa ni díà ní gọ́fúnà gbà yẹn. ok Ọládipúpọ̀ díà á ní òkú grade 2 kì í ṣòwò ayé ẹ̀gbọ́n kò ṣòwò ń bẹ̀. ìyẹn grade 2. grade 2. ok. orí tiwa ló yẹ pé nígbà tá a jáde a ṣe exam ni kan tó lè pè wá síṣẹ́. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tó bá ti jáde teacher training school ló ti máa gba appointment letter ló ti máa lọ́ọ́ ti máa fi school tó máa teach. nígbà tó dórí tiwa mo kọ́kọ́ jókòó sílé kò síṣẹ́ mo lọ jókòó bàbá mi bá fà mí lé Alhaji Àkànbí tèkó bọ̀ lọ́wọ́ pé ó máa jẹ́ kọ́mọ mi ṣe receptionist nínú ilé iṣẹ́ má jẹ́ kó máa bá mọ́tò kiri búrẹ́dì kiri o. wọ́n fi yín sí ọ̀dọ̀ Alhaji tèkó bọ̀. wọ́n ní kí n máa ṣe receptionist. tó ń ta búrẹ́dì àbí. pé kí n máa ṣe receptionist bẹ́ẹ̀ mo ṣáà ń ṣe receptionist yẹn bẹ́ẹ̀ later ọ̀rẹ́ mi kan dẹ̀ ti wà nílé ó ti bímọ à ń pè ní Mrs. Eze ìyẹn ti bó ṣe ń ṣe gba appointment letter dé nìyẹn ó bá mi bakery pé wọ́n mi dáre wọ́n máa ti gbaṣẹ́ pé appointment letter òun nìyí mo ṣe lọ bá Alhaji tèkó bọ̀ ní bá ní Alhaji ọ̀rọ̀ mà ti ń fún wọn ṣẹ́ èmi náà mú àfẹ́ gbaṣẹ́ later Alhaji wá fún mi ọkàn nóòtì sínú business card wọn báyìí wọ́n ní kí n mú lọ sí Ministry of Education. ìyẹn Alhaji tèkó bọ̀. bí mo lè ṣe dé Ministry of Education níjọ́ ilé mi náà bá gba appointment letter. wọ́n ṣe post mi sí Ọ̀dẹ́dá local government ni. tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ teacher. tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ teacher bẹ́ẹ̀. ìyẹn pé Ọlọ́run ló ní kẹ́ ẹ kàwé yìí. Ọlọ́run ló ní kí n kà. ká ní pé ẹ kàwé yìí ń gbà náà lọ́hùn-ún. mi ò lè rí iṣẹ́ teacher ṣe. iṣẹ́ teacher yìí ò ní ṣe é ṣe. ẹ̀yin sì rèé ẹ̀ tún níṣẹ́ ọwọ́. ǹjẹ́ ní àbọ̀n kan àbábúrò táwọn náà kàwé bíi tiyín àbí tó tún kàwé jù yín lọ. mo lẹ́gbọ̀n mo lábúrò tán pọ̀ àbúrò mi kan ó ń jẹ́ Sàbúrì Aminu ó wà ní London báyìí òun náà kàwé ó ní HND bí kó tó travel pàtó dẹ̀ dánwò ó dẹ̀ fi ń ṣiṣẹ́. mo tún lábúrò ìyẹn ti ṣe councillor rí ní Abẹ́òkúta North Local Government Muhyiddin Aminu. mo dẹ̀ tún ní Alhaji Sulaiman Aminu ìyẹn ń ṣiṣẹ́ ní Ogun State Water Corporation. Alájà àmọ̀ràn wọn lẹ fẹ́ fún àwọn ọmọ tí àwọn náà ṣe ń dìde lóbìnrin àti lọ́kùnrin táwọn náà ṣe ń dìde tán wá bóyá àwọn náà fẹ́ ṣẹ̀ sírú ibi tẹ́yìn ṣẹ̀ sí yẹn àmọ̀ràn wọn lẹ fẹ́ fún wọn. àmọ̀ràn tí mo lè fún wọn ni pé ká tá a bá ti wà níléèwé ká ṣe sùúrù ká má kánjú lábẹ́ ètò gbóná. Màmá. kò sígbà tí wọn daṣọ tí ò rí lẹ̀ fi di lọ́wọ́. tí ò rí lẹ̀ fi wọ́.
tí wọ́n ṣe ń bá yín fa wàhálà ń gbà yẹn pé àfikẹ́ ẹ yọyún yìí àfikẹ́ ẹ ṣe léyìí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ ta ní pé ẹ yọyún yẹn ni kí ló lè ṣẹlẹ̀ àbí kí ló ṣẹlẹ̀. bóyá mo lè má lọ́mọ láyé mọ́ òun torí láti gbà yẹn ọmọ kan ṣo náà tí mo bí náà nìyẹn. ọmọ kan ṣo tí mo bí láti gbà yẹn náà. láti gbà yẹn ẹ̀yin bàbá ẹ̀yin màmá kò sí bá a ṣe lè mọ̀ ọ́ rìn torí òní mì bá a dẹ̀ ṣe wáyé parí náà là ń rí o ẹ dákun ẹ dábọ̀ tí ọmọ yín bá ṣẹ̀ sírú ẹ̀ṣẹ̀ tálájà ṣẹ̀ yìí. ẹ má ní kó lọ yọyún o láyé. nǹkan ẹni ò yí di púpọ̀ kínú ó bí ìyàn ẹ dákun ẹ dábọ̀ ẹ tẹ́wọ́ gbà torí àmọ́ tó lè ṣẹlẹ̀ lọ́la. alájà nígbà tí ìrìnàjò yìí wà ń lọ ẹ máa fẹ́ dẹni ọkọ àbí látìgbà yẹn ẹ lọ́kọ ni àbí ọkọ yìí. látìgbà yẹn mò ń dúró pé ẹni tí mo bímọ fún yẹn náà ni máa fẹ́ mo dúró títí nígbà tí mo dẹ̀ rí pé yẹn ò mo fà á kò ní rú mo yà fèsì iṣẹ́ mi mo yà ṣiṣẹ́ mo dẹ̀ ń tọ́mọ mi. ìyẹn bàbá tí ẹ lóyún fún yìí bó ṣàwọn ni wọ́n fẹ́ yín sílé àbí wọn ò fẹ́ yín sílé àbí báwo. kò fẹ́ mi sílé o a kàn jọ bímọ fúnra wa ni. ẹ kàn jọ bímọ fúnra yín ni lágbára Ọlọ́run ọba ọmọ tó wà láàrin yín kò ní í dòkú ibikíbi tọ́mọ náà bá wà yóò bá nu Ọlọ́run pàdé níbẹ̀ wọn ò ní gbókùú ẹ̀ ránṣẹ́ sí yín o wọn sì ní pè yín ní pé pàjáwìrì sí yín ọ̀rọ̀ rẹ̀ ò fẹ́yìn àgbàlagbà àti ẹ̀wà nílé tọ́mọ yín ṣàṣemáṣe ẹ dákun ẹ dábọ̀ orí fífẹ́ kọ́ lóògùn orí fífọ́ o nǹkan ẹni kò ní di méjì kínú bíyàn ẹ dákun ẹ fà á mọ́ra torí èní kọ́ torí ọ̀la ni. alájà nígbà tí ọmọ yín wá ń dàgbà tó dẹni tó ń lọ léèwé ǹjẹ́ ẹ láǹfààní àti mójútó iléèwé ẹ̀ dáadáa àbí. mo láǹfààní àti mójútó mi ò àjọ gbé torí ọ̀dọ̀ màmá mi ló ń gbé èmi ti ṣe káàkiri ni òun stay sọ́dọ̀ màmá mi ń gbọ́dọ̀ màmá mi ṣùgbọ́n nígbà tí màmá mi ti wá dolóògbé tí mo ṣe mú nǹkan mi sọ́dọ̀ mi. báwo wá ní ìrìn àjò yẹn nígbà tí ẹ wá mú tẹ mọ́mọ́ yín sọ́dọ̀ báwo ní ìrìn àjò yẹn sí iṣẹ́ torí àwọn olóyìnbó a máa ní work life balance báwo lè ṣe ń balance méjèèjì. Ọlọ́run fún mi ṣe méjèèjì ṣe mò ń ṣiṣẹ́ mo rán ọmọ mi lọ skul. ẹ̀yin ṣiṣẹ́ ẹ̀rẹ̀ tún rọ́mọ yín lọ léèwé. mo tún bí ẹnu iṣẹ́ náà mo tún lọ skul. mo ń lọ sí service training fún NC mi ọ̀tà ń bí ìbàyè láti ṣe. ní Adó-Odò Ọ̀tà. former Ansarudeen teacher training tẹ́lẹ̀ ibẹ̀ láti ń ṣe in service training yẹn olóògbé Prince Oyèdé kábíyèsí àná òun ni coordinator wa ń gbà yẹn. nígbà náà lọ́hùn. nígbà náà lọ́hùn gbà tá à ń ṣe ń sì yẹn. bí ẹ ṣe ń lọ sílé ìwé ẹ tún ń ṣiṣẹ́ ẹ tún ń tọ́ ọmọ. bẹ́ẹ̀ni. Dansaki kí akọni ni màmá yìí jẹ́ akọni màmá yìí jẹ́ màmá ìgbà tí gbogbo ẹ̀ wá ń lọ tó ń lọ bẹ́ẹ̀ yẹn jẹ́ aláǹfààní bóyá wọ́n pè yín rí pé kọ́mọ yín bíá PTA meeting kan nígbà tọ́mọ yín wà níléèwé alábẹ̀rẹ̀ jẹ́ láǹfààní àti lè lọ pẹ̀lú gbogbo bíṣẹ́ yín ṣe ń lọ tí iléèwé ń lọ. ńgbà tó jẹ́ ó sì wà kékeré tó ọ̀dọ̀ màmá mi ló ń tèkì àwọn náà ń lọ yẹn nígbà tó ti wọ secondary school kó tó dọ́dọ̀ mi. nígbà náà lọ́hùn-ún màmá ìgbà tí ọmọ yín wá dàgbà tó ń dàgbà ṣẹlẹ̀ pàjáwìrì wo ló ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀ rí kọ́kọ́ ti ránṣẹ́ pè yín pé ẹ wá o ọmọ yín ti ṣe kan báyìí o ọmọ yín ti ṣẹ̀ṣẹ̀ kan báyìí o. ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó ṣẹlẹ̀ pé ń gbọ́ àtọmọ mi yẹn wà ní Federal University of Agric FUTA ní Àkúrẹ́ ó jẹ́ NAS leader. NAS leader bí student union kọ́ nìyẹn student union leader. wọ́n mo rò pé wọ́n wá increase owó school wọn lọ́dún náà lọ́hùn àwọn wá ń bọ̀ wá sí Èkó láti wá sí AIT wọ́n wá sọ lórí tẹlifíṣàn bí àwọn lọ serious boys wọ́n ṣe gbá mọ́tò wọn sínú kòtò nìyẹn. wọ́n gbá mọ́tò wọn sí kòtò bí accident nìyẹn. accident yẹn fata gan bẹ̀tẹ̀ mi ò tètè gbọ́ o ó ti pẹ́ ó tẹ̀ tí l'accident ó ti pẹ́ ó ti fẹ́ tó bí oṣù mẹ́ta ni wọ́n wá pè mí àbúrò mọ́dà mi ìyá kò ṣe gbé àwọn náà wá pè mí pé àwọn lọ sábẹ́òkúta àwọn aláàjì ní kí n wá kí ló ṣẹlẹ̀
yẹn Alhaji Èkó bọ̀. Wọ́n ní kí ló ṣẹlẹ̀, wọ́n ní wọ́n ṣàní kí n wá pé ìyá tiẹ̀ àti bàbá yín wọ́n ń jà. Mo ní èèwọ̀ wá ní tèmi, ṣé mo fẹ́ bá wọn parí ìjà ni. Mo ṣàgbéra ní Ṣàngó torí Ṣàngó mo wà tí mo ti ń tíìtì gbà yẹn. Bí mo ṣe gbéra nìyẹn tí mo di ẹni tó dábẹ́òkúta. Nígbà mo dábẹ́òkúta, ìyá màmá mi ni mo kọ́kọ́ pàdé ní ìsàlẹ̀. Náà ń sọ fún mi wípé Àdùnní kúrò ẹ kú oríire o. Mo ní kí ló dé? Wọ́n ní Ọlọ́run yọ ọmọ ẹ o, ọmọ ẹ lásídẹ̀ǹtì o. Ọlọ́run yọ ó ti wà bí ní ìsìn ó ti lé lóṣù kan o. Nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Ṣé ọmọ yín nìkan ni ó ní accident nínú wọ́n mọ́tò àbí? pọ̀ bẹ́ẹ̀ tí ẹ lò fátàlì. Wọ́n pọ̀. Bí mo ṣe káwọ́ lérí nìyẹn, bá ń sunkún, bá sáré lọ wò lókè. Níbi tán ti ń ṣètọ́jú. Aláàjì tí ń bá mi tọ́jú ẹ̀ kémi tó gbọ́. Olúwa ò ṣeun, Olúwa ò ṣeun, Olúwa ò ṣeun, Olúwa ò ṣeun. Bá ní mọ́mì mi òun ò fẹ́ sọ fún mi kí ló dé tó pè mí. Olúwa ti bá wa ṣe, Olúwa ti ṣe gbogbo ayé rẹ̀ ló ń bẹ̀rẹ̀ ẹ̀rìn báyìí kúkúkú ni. Ọlọ́run bá wa tó ṣẹ́gun gbogbo ogun yẹn kó tó gbádùn. Nísìnyí ńkọ́ báwo lára ẹni ọmọ yín tẹ̀ ń bí? Ara ẹ̀ tí Olúwa ti ṣeun. Olúwa ti ṣeun. Ọlọ́run ọpẹ́ làá máa dúró. Ẹnu ọpẹ́ wa ò sì ní kan. Màmá gbà tí ẹ̀ ń tẹ́ ṣì wà dáadáa ní Ṣàngó Òde, ìwà wo lẹ ti wù séèyàn rí àbí ìgbà tẹ́ ti dàgbà yìí náà, ìwà wo lẹ ti wù séèyàn rí tó yẹ pé tẹ́ ẹ bá rántí omi inú á kan yín pé ìgbà tí máa wùwà yìí. Ìwà òtún ìwà tí ò dá séèyàn dáadáa ni lè ṣe pẹ̀lẹ́ anybody tá a bá jọ ṣiṣẹ́ o. Àwọn tá a jọ ṣiṣẹ́ a múra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá ni o. Tẹ́ ẹ jọ ṣiṣẹ́ nígbà tẹ́ wà ní. Nígbà tí mò ń ṣiṣẹ́. Ìkànnì wọn nígbà tí mo fẹ́ rìtáyà yìí, òun ló bá mi coordinate gbogbo sáfíìsì mi lọ́tà. Ẹ ti rìtáyà màmá? Mo ti rìtáyà. How many years in service ma? 35 years. Mo ń gbọ́rọ̀ yín màmá. So mi ṣe ìwà burúkú séèyàn. Àwọn ọ̀rẹ́ mi tá a jọ ṣiṣẹ́ máa tún pè wọ́n nígbà mo wà lọ́tà bí mo lẹ́ máa bọ inú ẹ̀ wá ra lẹ̀ sọ́tà. Wọ́n dẹ̀ ń gbénu ilé wọn di sí. Ìwà dáadáa wo lẹ ti wá wù sáwọn èèyàn rí tẹ́ pé tẹ́ ẹ bá rántí. Ara àwa dáadáa náà nìyẹn. Kéèyàn pọ̀ ọmọlàkejì ẹ̀bùn kó máa bọ̀ kóun náà wá ṣoríire. Kó wá ṣoríire. Ara àwa dáadáa ni. So wọ́n sì kọ́lé wọn, wọ́n sì ń débẹ̀. Ibẹ̀ náà ń gbé sí. Màmá Ọlọ́run ó jẹ́ kí dáadáa wọ́n máa lékún lórí ìwà dáadáa báyìí náà ni ó yẹ ká máa wù. Màmá nígbà tí ẹ ń wọlé bọ̀ ẹ ń fi ọ̀pá rìn, ẹ ń fi ọ̀pá tẹ̀lẹ̀, ṣé a bí ọ̀pá yìí mọ́ yín ni àbí báwo lè ọ̀rọ̀ ọ̀pá ṣe jẹ́ gangan? Wọn ò bá pa wọ́n mi o, wọn ò bí mi báyìí o. Mo rò pé ọdún náà lọ́hùn mo lọ sọ́dọ̀ Aláàjì Tèkó bọ̀ ni. Àwọn àbúrò mi ní ṣùgbọ́n a lọ bá wọn ṣẹ́tù ẹ̀. Bí mo dẹ̀ ṣe kúrò bẹ́ẹ̀ mo ní fẹ́ wo ọ̀rẹ́ mi kan, wọ́n ń pè ní Mrs. Ìdòwú àti orogún mi kan Mrs. Olújọbí AP. Mo ní kí n lọ sílé wọn kí n lọ wo wọn. Màmá yẹn ṣẹ̀ṣẹ̀ ti London dé ni. Wọ́n ṣẹ̀ di London dé. Láti London bá ní kí n lọ kí wọn, bá dẹ̀ lọ pé wọn, bá dẹ̀ kúrò lé wọn lọ́jọ́ yẹn. Bó ṣe ní kí n cross gọ́tà báyìí, eegun ẹ̀yìn mi kàn ṣe pọ́n ni. Ẹ fẹ́ cross gọ́tà F4 àbí báwo? Mo fẹ́ cross lórí gọ́tà kan sí kejì ni. Bẹ́ẹ̀ mi ṣe kán nìyẹn. Eegun ẹ̀yìn mi ṣe kán ó di pọ́n. Ibi tí mo ti wọ̀ nìyẹn. Láti 2017. Nígbà tó yá tó stage kan mi ì tiẹ̀ lè rìn mọ́ rárá. Mo lọ school lọ́jọ́ yẹn ni. Mo fúnra mi ni mo jáde nílé láàárọ̀. Mo lọ school. Ọ̀kadà ló gbé mi dé school. Ó dẹ̀ máa mú mi dé padà sílé lọ́sàn-án. Ó dẹ̀ di pé ṣe náà ń dì mí báyìí wọnú ilé. Ẹ̀yin lẹni kọ́ máa dì í mú ni àbí? Mi ì lè dá rìn ni. Nígbà tó máa ti di ọjọ́ kejì mi ì lè dá rìn mọ́. Ńṣe ni mò ń ránlẹ̀. Wọ́n ṣe gbé mi lọ sí General Hospital nìyẹn. Mo ti kọ́kọ́ lọ síbi kan tó ń pè ní Tóbóló. Tóbóló níbo ni Tóbóló yẹn wà màmá? Gbádò ni o. Ó súnmọ́lẹ̀ French. Àwọn èèyàn dúdú àwọn èèyàn wa náà ń jóra ńbẹ̀. Bí àwọn Abba hospital. Bí àwọn èèyàn.
àṣé mo tún lọ wọ́ọ̀sì kéèsì sí mi. ní Tògbóló yẹn. Ńgbà tí máa fi dé mo lọ ní December 2017 nígbà máa padà dé ní January 2018 mò ń rìn gbòdì February 15 2018 bí mi ṣe lè rìn mọ́ nìyẹn. ṣé lọ́hùn-ún nígbà tí ẹ dé Tògbóló yẹn ṣé wọ́n ní kí náà ló ṣẹlẹ̀ gangan tán fi ń. wọ́n kàn bá wa wọ ègún wọ́n bá wa wọ ìyẹn pẹ̀lú omi gbóná pẹ̀lú gbogbo ẹ̀. oníwíwọ́ làwọn ṣe ń bẹ̀ kó ṣe pé wọ́n ń to ara àbí wọ́n ń to gbogbo. wọ́n ń to ara wọ́n ń to gbogbo wọ́n ń to ara náà wọ́n ń to gbogbo bẹ̀ tí wọ́n ṣàbá wa wọ lóríṣiríṣi a máa ṣe exercise oríṣiríṣi. nígbà tó yá bí mi ṣe lè rìn mọ́ nìyẹn wọ́n admit mi sí General Hospital. tíbo nìyẹn. Abẹ́òkúta. ìgbà mo dé General Hospital wọ́n so ẹsẹ̀ ìmórí bẹ́ẹ̀dì fún 3 weeks. ọ̀sẹ̀ mẹ́ta. nígbà tó máa fi tú báyìí mi lè dìde látòrí bẹ́ẹ̀dì. màmá ẹ má bínú ṣe ẹsẹ̀ lẹ́yìn kọ̀ǹpléènì lọ́dún náà lọ́hùn ní abẹ́. ẹ̀yìn ló affect ẹsẹ̀ not knowing pé lumbar something ló ṣe mí irú nǹkan tó ṣe Yínká Ayéfẹ́lẹ́ yẹn. òun ló ṣe spinal injury nìyẹn. spinal injury nǹkan tó ṣe mí nìyẹn. nígbà tá ọ ṣàníkan discharge wá ń bẹ̀. dáre á máa pè ọmọ mi ń pè látà Amẹ́ríkà pé kí n lọ ṣe MRI test mọ́mì mi ẹni kan fún yín ní ìwé kẹ́ lọ ṣe MRI test ní Èkó wọ́n ṣe fún mi ní ìwé nìyẹn pé kán rìfà mi lọ sí gbogbo hospital ti lockdown wọ́n ti strike kò síṣẹ́ tó yẹ pé mi ì lè rìn mọ́. nígbà tó yá àbúrò mi tó wà London yẹn Sabri Aminu òun ló bá ní àǹtí mi ẹ jẹ́ kán lọ ra wíṣíà fún yín wọ́n máa fi gbé wíṣíà yẹn gbé yín sí wọ́n bá ń lo wíṣíà yẹn náà fi ń gbé mi sí títí. lórí pé ẹ fẹ́ cross quarter ẹ̀yìn ti pa lórí lẹ́yìn tí mo wá ṣe operation fún mi tán ní last week wọ́n gbé mi wálé wíṣíà yẹn náà mo fi rìn mo bẹ̀rẹ̀ sí lọ ṣe physiotherapy ní FMC. mo wá bá dókítà kan pàdé bẹ́ẹ̀ dókítà yẹn ní màmá ẹ má jókòó sílé o tẹ́ ẹ bá jókòó sílé situation yìí máa wọ́ọ̀sì sí ni o nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ máa lọ school pẹ̀lú condition tẹ́ wà kẹ́ máa rap pẹ̀lú àwọn èèyàn kẹ́ máa bá wọn sọ oríṣiríṣi ọ̀rọ̀ ara yẹn á tún máa yá sí i. mo ṣe bẹ̀rẹ̀ sí ní lọ lọ school nìyẹn o tó máa gbé mi sínú mọ́tò báyìí tó bá gbé mi dé school wọ́n á gbé mi sórí wheelchair wọ́n á fi wheelchair tì mí wọ kíláàsì lọ. nígbà náà lọ́hùn. nígbà tó yá mo di ẹni tó lo kíní ní ẹlẹ́sẹ̀ mẹ́rin báyìí. mo ń fi yẹn tó máa ń yí yẹn. nígbà tó yá mo lo crutches méjì. nígbà tó yá ó di ẹyọ kan ṣo. ọlọ́pàá tẹ̀ mú wọn léyìí. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ogun ò borí mi ni mo borí ogun. ọpẹ́ alihamudulilayi ọpẹ́ màmá Ọlọ́run ó túbọ̀ dá yín padà sípò omi ara yín àtẹ̀jẹ̀ ara yín Ọlọ́run ó dá padà. màmá ká sọ pé ohun mánigbàgbé tó ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ lè gbàgbé àbí mi tún wà tí ó tún mi lè gbàgbé láéláé ó tó stage kan mo ní mo fẹ́ talé mi lè gbàgbé láé pẹ́lọpẹ́ pé mo lẹ́bi tó dáa mo lẹ́bi ìyá tó dáa mo lè lẹ́bi àwọn bàbá náà tó dáa wọn ọba ti gbàgbé mi àti ìyá yín náà ogun ló dúró gbámú tì mí ló máa gbégbẹ́ ló máa gbé tọ̀ ó dín bí oṣù mẹ́rin bí márùn ló fi dúró tì mí tó ṣáájú mi. màmá Ọlọ́run tún gbà fún yín lálàáfíà. ǹjẹ́ ìṣẹ̀lẹ̀ mánigbàgbé mi tún wà tẹ́ pé tẹ́ ẹ bá tún rántí omi inú àpọ̀n yín. ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tó tún mo tún lè rántí that was 1991 tí màmá mi jáde láyé. torí ọdún yẹn báyìí màmá mi ti lọ gba ṣọ́ọ̀bù fún mi ní Ọ̀tà ní Ṣàngó. Ṣàngó pé tí n bá ń ti mo tíìchì nílẹ̀ pàǹgbà yẹn pé tí n bá ń ti skul dé lọ́sàn-án pé èlò ni tíṣà èlò ni sálárì wa ń gbà yẹn bóyá sálárì wa bóyá 300 ní sálárì mi 300 naira. màmá mi wá náà bá ti ń lọ já ọjà náà bá ti ń lọ Àbújá náà bá ń ra iṣu dé àmọ́ àwa já iṣu sí Ṣàngó fún mi kí n máa jókòó ti iṣu yẹn ní ṣọ́ọ̀bù. ọdún yẹn ni màmí lọ sọ́jà tí màmí ò padà wálé mọ́. on accident.
láwọn nìkan àbí. wọ́n pọ̀ o àwọn tó ń lásìdẹ̀ntì wọ́n fẹ́ẹ̀ tó bíi 8 o. ọdún yẹn náà ni ọmọ mi Olúwadámiláre yẹn ló fẹ́ wọ secondary school. That was 1991. ǹjẹ́ ẹ ti màmá ǹjẹ́ ẹ ti gbọ́njú nígbà tí àwọn òyìnbó wà pẹ̀lú wa ní orílẹ̀-èdè yìí. òyìnbó sì kọ́ mi ní secondary school àwọn kọ́ mi ní mathematics and English. nígbà tí wọ́n sì wà pẹ̀lú wa. bẹ́ẹ̀ni. àwa ṣe bí àwọn Queen's College yẹn ni wọ́n wà. ẹ̀rọ wọn káàkiri ẹ̀ wọ́n pọ̀. ká má tún bọ̀ wéèsì àkókò rẹpẹtẹ. ǹjẹ́ àìsàn kan wà nígbà nígbà tẹ̀yìn ń dàgbà bọ̀ tọ́wọ́ tí agbára tewétegbò ká. tó tiẹ̀ sí àwọn ò gbọ́ covid irú nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún ní 2020 àwọn ò gbọ́ rí. alájà ǹjẹ́ àǹfààní wà nínú ewé àtegbò tó ń ṣe fáwọn àǹfààní wà lọ́lọ́run dá ewé àtegbò pé ká máa fi tún ara wa ṣe ni ká máa sè ká máa mú àǹfààní wà dáadáa. nínú ẹ̀ kí lẹ lè sọ fáwọn ọmọ tó ń ṣẹ̀ ń dàgbà bọ̀ tó ní táwọn bá ti ń lò màmá pé táwọn bá ti ń lò wọ́n máa ní babaláwo làwọn oníṣègùn làwọn bóyá nítorí ẹ̀kọ́ lé tó ń kọ́ àbí ẹ̀kọ́ òwe àbí ẹ̀kọ́ ọ̀jọ́ tó ń sin ṣẹ̀sìn náà wò pé àwọn ò ní interest nínú ẹ̀ táwọn ò fẹ́ lò. kí ló dé téèyàn nílò Ọlọ́run dá gbogbo nǹkan fún lílo tiwa náà ni. àgbo ayé ìgbà kan gbà táwa ṣì wà kékeré àgbo báyìí wọ́n máa ṣàgbo fún wa. ìyá tèmi ẹ máa rí kòlòbó ẹ̀bẹ̀ ló máa ń wà níbẹ̀ tọ́mọ bá ti ń gbóná fẹ́rẹ́fẹ́ bá tọ́mọ bá ti fipá lára ara ẹ̀ máa sílé pẹ̀sẹ̀ ni. ní àwọn ewé àti egbò táwọn bí. bẹ́ẹ̀ni tó yẹ pé tó bá ti ṣe lágbo tó bá ti mú. àgbo àti tán fi ń para gbogbo ẹ̀ náà máa ń ṣe sílé. àmọ́ màmá àwọn èèbó náà ti jẹ́ kí gbogbo ẹ̀ rọrùn kàràn kí ẹ máa fi lo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kí ẹ̀ kó máa lo oògùn paracetamol àbí nǹkan kan. paracetamol náà máa ń ní ìfẹ́ẹ̀tì lára bá a ṣe ń gbọ́. yàtọ̀ sí àgbo. bẹ́ẹ̀ni. ẹ̀bùn wọn lè gbó náà èèyàn mọ mẹ́jọ ìyá kan ń bù. ẹ bá bu kọ́ọ̀pù kékeré báyìí tí wọ́n bá ti mú. alájà kí ẹ lè sọ kí ni ẹ lè sọ fún àwọn ọmọ tí ń bọ̀ tí wọ́n wò pé àwọn fẹ́ dé èèyàn ní lọ́nàkọ́nà. kíákíá. kótó ìmọ̀ràn tí mo lè gbọ́ ọmọ táwọn ọmọ déèsì ni pé kán ní sùúrù kán má kánjú wá owó kán má kánjú wá owó ní ìsìn àwọn ọmọ tá à ń bí sìn wọn ò fẹ́ ṣiṣẹ́ kékeré wọn ò fẹ́ owó ńláńlá náà wá nígbà táwa bẹ̀rẹ̀ iṣẹ́ that was 1985 sálárì tèmi ò jẹ́ 185 naira. 185 naira. bẹ́ẹ̀ni nínú 185 naira yẹn màá jẹun oṣù kan màá tún dájọ́ ń bẹ̀. èmi àti Bímbọ́ la dẹ̀ jọ ń jẹun lájọ ń káàkiri gbogbo schools yẹn. ta ni Bímbọ́ yẹn ọmọ yín ni àbí. ọmọ mi náà ni ọmọ bíi mẹ́rin pé kí màá mi bí ilẹ̀ fún mi pé kí n máa bá òun tọ̀ ni. ó jẹ́ last born màmá mi. bẹ́ẹ̀ tèmi ni mo tọ́ láti kékeré. bẹ́ẹ̀ ni pé ìyá yẹn mọ̀ owó ti mọ̀ pé òun máa tètè kú. tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí ló ti fà lé mi lọ́wọ́ pé máa mú lọ iléèwé. ẹ wá wò ó dàgbà. títí tó fi jáde school. ẹ máa bọ́rọ̀ yín bọ̀ pé 195 naira yẹn. 185 naira. ok. a máa dájọ́ 100 naira ń bẹ̀. a máa sanwó ilé 20 naira. a dẹ̀ máa jẹun owó yẹn tún máa ṣẹ́kù títí oṣù míì máa fi tán títí oṣù míì máa fi dé. ẹ ṣe àwọn ọmọ tó wà láyé ìsìn tá a wà yìí mi ò rò pé wọ́n lè manage jù àwọn wọ́n lè gbárù ọbẹ̀ láéláé wọ́n á ló kéré jù. wọ́n á ló kéré. àwọn ọmọ tí 30,000 tó jẹ mọ́. màmá ìlú sì dá gbogbo ìgbà tí ẹ náà. ìlú sì dá oúnjẹ pọ̀ nígbà yẹn kò dàbí ìsìn. 120,000 kò tó ná láàrin oṣù kan. màmá ọlọ́run ẹ̀jẹ̀ ká rí yín pẹ́ túbọ̀ pé fún wa ní ọjọ́ lọ́jọ́ lọ sì ní kú kíákíá. báwo la yín ṣe rí nígbà tí yín sígbà tá a wà yìí báwo ni nǹkan ṣe rí nígbà náà lọ́hùn. nígbà tí àwa ní à ń bọ̀wọ̀ fáwọn àgbà tó wà níwájú a ní ìtẹríba fáwọn àgbàlagbà tó wà níwájú bàbá wa tí bàbá wa bá ń bá wa wí a gbọ́dọ̀ wojú ẹ̀ báyìí tá a bá gbójú wa sókè báyìí omi máa ṣàn lójú wa ni a máa sunkún ni bẹ́ẹ̀ táwọn ọmọdé ìsìn kò rí bẹ́ẹ̀ o
tẹ́ ẹ bá ní kán kó bẹ̀rẹ̀ ibi tẹ́ ẹ ní kán kó bẹ̀rẹ̀ náà tún máa padà sí. bẹ́ẹ̀. torí ẹ̀ kọ́ lọ́n àwọn ọmọ tó wà láyé ní ìsìn kọ́ lọ́n bá wa kó sí wọn nù ni. so ìgbádà ń gbà tí yín ìgbádà ń gbà tí wa o. tá a bá rí àwa tá a máa rí tíṣà wa lọ́ọ̀kan tá a máa súré ayé ìsìn ọmọ ní tíṣà bá ń bọ̀ báyìí ọmọ yẹn á lè máa gbẹ́lu lé á máa wò báyìí kò ní gba báàgì ọwọ́ ẹ̀. èmi ò tún ní kí tíṣà gan. ẹlòmíì ò tiẹ̀ ní kí tíṣà kò kọ́kọ́ àrọ̀. ayé ti di bákan bí mi ayé ti di bákan bí mi. ó ti di dáadáa kọ́ ló ń bá wa kó ṣàánú wa. àmì alájà a ní rí ju báyìí lọ lórí ètò wa lónìí rí bá a ṣe pékú lẹ́yìn ìdábà ti kúrò lórí ètò yìí a tún níbi kan tá à ń sáré ètò láti ní àṣẹ lóní pépè bẹ́ẹ̀ yẹn adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ láǹfààní àti bá wo fídíò yìí ó adúpẹ́ ọpẹ́ òtán àwọn èèyàn ń kí wa ẹ kọ́mẹ́ǹtì sábẹ́ ká lè kí yín ẹ kọ́mẹ́ǹtì sábẹ́ ká sáré dárúkọ ẹ̀yin tẹ́ ń wò wá nílé alájà adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun púpọ̀ pé àpè yín ẹ sì jẹ́ wa níhò lórí ètò yìí lágbára Ọlọ́run ẹ dàgbà ò ní dàgbà yà ò ní fọjọ́ lọ́jọ́ lọ ní kú kíákíá o kí ni tọ́ ìgbín ṣe àwọn àgbàlagbà ní yọ̀bọ̀ ní tọ́ ìgbín yàn ẹ yọ̀bọ̀ lọ́wọ́ okú ẹ yọ̀bọ̀ lọ́wọ́ àrùn gbogbo eléyìí tó ń ṣe yín yìí yóò dohun àfìsẹ́yìn tí kinní kan aláré fi ṣọ ẹ má jà dá pẹ̀lú ètò lórúkọ gbogbo àwọn tá a jọ ṣètò lénìí Khalid Aminu ó wà ń bí pẹ̀lú wa Khalid Aminu ọmọ tiwa nìyẹn ọmọ dáadáa ọmọ wa Olúwatóyìn Rukayat Àjàlá náà wà pẹ̀lú wa lórí ètò yìí Adéọlá wà ń bí Abiwizi photograph náà wà ń bí Ògúndíyà Julius ń wọlé bá a ṣe ń ṣètò lọ́wọ́ Rafiu Muiz Alájà Muiba àjọ wà ń bí ni adúpẹ́ lọ́wọ́ gbogbo yín àníri jù báyìí lọ lórí ètò tèmi títí ọjọ́ mi ọjọ́ rẹ tá ò tún láǹfààní láti pàdé ara wa lórí ètò yìí àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá ò a ní í fèyí ṣàṣemọ lágbára lọ́wọ́ ọbẹ̀ Èdùmàrè ẹ má bínú àná ẹ̀yin tiwa tẹ́ ń wò wá nílé ó yẹ ká mú ètò bó ṣe ń lọ láwùjọ wa yẹ ká mú wa àmọ́ nẹ́tíwọ̀kì yẹn ń ṣe ségesège inú wa ti ẹ̀dùn lẹ́nu kó dúró a sì ń mọ̀nà àwọn tí wọ́n pa ní Lẹ́kì àwọn tó pa ní Lẹ́kì àwa sì ń mọ̀nà wọn torí ẹ̀ náà ló jẹ́ ká ẹ rí nǹkan tá a wọ̀ yìí nǹkan báyìí yóò dá láwùjọ Ọlọ́run bá wa foríjì wọn kó pa owó ẹ̀ṣẹ̀ wọn rẹ́ irú yìí tó ṣẹlẹ̀ ní Nàìjíríà kọ́lọ́ má jẹ́ ká tún rírú ẹ̀ mọ́. àmín. ká má rogun ká má rọ̀tẹ̀. àmín. káwọn ìjọba náà dá wa lóhùn gbogbo tá a láàfẹ́ látọwọ́ wọn kọ́ bá wa ṣe iná tún wá wọ́ọ̀tà náà ti fẹ́ lọ gbàṣẹ kó tó ìgbọ́n ṣe nǹkan báyìí aláṣẹ náà ni kó pàṣẹ kí ó gbọ́ ẹ̀ sí ìdí mímúṣẹ. àní ìjù báyìí lọ lórí ètò tèmi títí ìgbà mi ọjọ́ mi ìta àtúgbàdé ire o Àjàlá Kọ́láwọlé ló kọ mi mo sign out.